láabi wọn o àwọn ajínigbé tún ti jí kábíyèsí mi gbé sá lọ nípínlẹ̀ Kwara. ọpẹ́ o Anthony Joshua kúrò nílé ìwòsàn lẹ́yìn tó rí kó yọ nínú ìjàmbá ọkọ̀ tó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ méjì. lórí ìlànà owó orí tuntun kò sí à ń padà sẹ́yìn mọ́ o ààrẹ Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. awakọ̀ Anthony Joshua ti jáde kúrò lọ́gbà ilé ìwòsàn ó ṣeéṣe kó káwọ́ pọ̀nyìn rojọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú náà. ó mà ṣe o èèyàn 3 jẹ́ ṣíṣekú pa èèyàn 8 farapa bí àwọn agbébọn ṣe kọlù sílùú Nasarawa. ìdí rèé o tí Abubakar Malami agbẹjọ́rò àgbà nílẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ fi ń ganú sọdún tuntun lọ́gbà ẹ̀wọ̀n Kùjé. dúkìá olówó iyebíye ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù jóná ẹ̀mí sùn níbi ìjàmbá iná méjì tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan lẹ́kọ̀ọ́. olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. wọ́n tún sọ sẹ́ẹ̀ láabi wọn o àwọn ajínigbé tún ti jí kábíyèsí mi gbé sá lọ nípínlẹ̀ Kwara. ẹ̀yin orí adé ẹ mọ́mọ́ sùn àsùnpìyè lálẹ́ ọjọ́ àìsùn ọdún ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 làwọn ajínigbé tún sọsẹ́ láabi wọn nípínlẹ̀ Kwara níbi tí wọ́n tún ti jí kábíyèsí mi gbé sá lọ nílùú ààfin Ìlérè níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ náà. gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Jimoh ọ̀kan lára àwọn aráàlú ìlú náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sojú rẹ̀ ṣe sọ nǹkan bíi aago 8 ní ìṣẹ̀lẹ̀ náà wáyé. ó ṣàlàyé pé wọ́n jí kábíyèsí ìlú náà ọba Símónì Ìbíyìnká Ọlánìpẹ̀kun àti ọmọkùnrin rẹ̀ tó ń sìnrú ìlú lọ́wọ́ Ọláòtí gbé sá lọ. wọ́n sì yìnbọn fún olórí ọba ọ̀gbẹ́ni Jídé ẹlòmíràn tí òun náà tún bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé ṣé ni àwọn ajínigbé náà ṣínà ìbọn bolẹ̀ nígbà tí wọ́n ya wọ ìlú. ó fi kún pé ọ̀pọ̀lọpọ̀ ará ìlú náà ni wọ́n sun inú igbó mọ́jú pẹ̀lú ìbẹ̀rùbojo tó gbalẹ̀. ó ṣàlàyé síwájú sí pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí táwọn ajínigbé yóò ṣọṣẹ́ nínú ìlú náà. ọ̀gbẹ́ni Jídé wá rọ ìjọba láti dóòlà kábíyèsí ọba Ọlánìpẹ̀kun àti àrẹ̀mọ rẹ̀. ó fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbé olórí táwọn ajínigbé náà yìnbọn fún lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. lásìkò tí òun náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ òjíṣẹ́ Ọlọ́run Samuel Ajayi tó jẹ́ àlùfáà ìjọ tí kábíyèsí náà lọ ní ìlú Ìdọ̀fìn á sọ pé kábíyèsí lọ sọdún ní ìlú rẹ̀ nítorí Ìdọ̀fìn á ní kábíyèsí ń gbé. òjíṣẹ́ Ọlọ́run náà ni òun ni oníwàásù ìjọ First Equa tí kábíyèsí ń lọ. láìpẹ́ yìí làwọn ajínigbé ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn tí wọ́n ṣèkọlù sí ìlú Àdànlá tó wà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ náà. ìṣẹ̀lẹ̀ náà tó wáyé lálẹ́ ọjọ́ kejì ọdún Kérésìmesì ní nǹkan bíi aago 7 alẹ́ ti kó ìpayà bá àwọn èèyàn ìlú náà báyìí. ọ̀gbẹ́ni Yusuf tó jẹ́ òṣìṣẹ́ atúnnáṣe ní ìlú Àdànlá fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn 9 ni wọ́n jí gbé ní ìlú náà. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọmọ ilé kan náà làwọn tí wọ́n jí gbé lọ ọ̀hún. Yusuf ṣàlàyé pé àwọn tó wá sọdún Kérésìmesì ní ìlú Àdànlá làwọn èèyàn ọ̀hún. aráàlú Àdànlá náà tún sọ pé mọ̀lẹ́bí òun wà lára àwọn tí wọ́n jí gbé lọ náà. ohun tí a gbọ́ ni pé àwọn ọlọ́pàá àti àwọn àjọ elétò ààbò mìíràn ti dé sí ìlú náà báyìí. ọ̀gbẹ́ni Yusuf ṣàlàyé pé ṣe ni ọ̀rọ̀ di bó lọ ìyá mi lásìkò tí àwọn ajínigbé ọ̀hún ya wọ inú ìlú náà. nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀gbẹ́ni Àjàyí tí òun náà jẹ́ ọmọ bíbí ìlú Àdànlá sọ pé inú igbó ni òun sá lọ lálẹ́ ọjọ́ náà lásìkò tí àwọn agbébọn náà ṣàdédé da ìbọn bolẹ̀. Àjàyí ṣàlàyé pé ẹni tí ìbọn bá jẹ́ gbígbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú àmọ́ ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé ọ̀hún yìnbọn pa ẹnìkan. ọpẹ́ o Anthony Joshua kúrò nílé ìwòsàn lẹ́yìn torí kó yọ nínú ìjàmbá ọkọ̀ tó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ méjì. ìlú mọ̀ọ́ká akẹ̀sẹ́gbayì ni Anthony Joshua ti fi ilé ìwòsàn sílẹ̀ lẹ́yìn tó kàgbákò ìjàmbá mọ́tò èyí tó gbẹ̀mí àwọn ọ̀rẹ́ rẹ̀ àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì lọ́jọ́ ajé Monday. àwọn dókítà dá Anthony Joshua sílẹ̀ pé ó lè máa lọ sílé lọ́jọ́rú Wednesday lẹ́yìn tí wọ́n gbé dìgbàdìgbà láti ibi ìjàmbá ọkọ̀ tó ní lọ́pọ̀pọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn fún ìtọ́jú. àwọn dókítà ṣàlàyé pé yóò tẹ̀síwájú pẹ̀lú ìtọ́jú tó ń gbà ní ilé àti pé ìlera rẹ̀ ti ṣe déédé
tó báyìí. Bákan náà làwọn aláṣẹ sọ pé inú gbajúgbajà akànṣẹ́gbayì náà bàjẹ́ púpọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ikú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì Lateef Ayọ̀délé Lat àti Shina Gami tí wọ́n kú nínú ìjàmbá ọkọ̀ mọ́tò náà. Ìjọba ìpínlẹ̀ Èkó àti Ògùn ti bá àwọn mọ̀lẹ́bí àwọn méjèèjì tó dolóògbé nínú ìjàmbá mọ́tò náà kẹ́dùn. Bákan náà ni wọ́n fi kún pé Anthony Joshua àti ìyá rẹ̀ ṣe àbẹ̀wò sí ilé ìgbókùpamọ́sí tí òkú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì ọ̀hún wà láti ṣe ọ̀wọ̀ ìkẹyìn fún wọn ní ìmúrasílẹ̀ fún gbígbé òkú wọn padà. Ní ọjọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025 ní gbajúmọ̀ akànṣẹ́gbayì náà Anthony Joshua àtàwọn ikọ̀ rẹ̀ ní ìjàmbá ní òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn eléyìí tó gbẹ̀mí àwọn méjì lára àwọn ikọ̀ tó ń bá a ṣiṣẹ́. Àwọn ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì tó pàdánù ẹ̀mí wọn ní Shina Gami àti Lateef Ayọ̀délé tí ọ̀pọ̀ túmọ̀ sí Lat. Iléeṣẹ́ tó ń ṣe agbátẹrù fún Anthony Joshua Matchroom ló kéde orúkọ àwọn méjèèjì yìí nínú àtẹ̀jáde ìbánikẹ́dùn tí wọ́n fi síta lórí ayélujára. Alága iléeṣẹ́ Matchroom Eduhen sọ pé pẹ̀lú ìpòrúru ọkàn ní àwọn kéde ikú ògbóǹtarìgì méjì Shina àti Lat. Wọ́n ní èrò àwọn pẹ̀lú àdúrà ni pé kí àwọn méjèèjì náà sùn rè. Agbẹnusọ kan fún Joshua sọ pé Gami àti Ayọ̀délé jẹ́ ọ̀kan pàtàkì lára ikọ̀ akànṣẹ́gbayì náà àti pé ìròyìn ikú wọn bani lọ́kàn jẹ́ púpọ̀. Gami ni akọ́nimọ̀ ẹ̀ṣẹ̀ kan fún Anthony Joshua ó sì ti lé lọ́dún 10 tó ti wà pẹ̀lú Anthony Joshua. Ó sì jẹ́ gbòógì nínú àwọn ìgbáradì Anthony Joshua fún àwọn ìjà ẹ̀ṣẹ̀ kíkàn tó jẹ́ gbòógì nínú ìrìn àjò iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí akànṣẹ́gbayì nínú èyí tí a ti rí ìjà òun pẹ̀lú Vladimir Klitschko lọ́dún 2017 àti ìjà rẹ̀ pẹ̀lú Jake Paul láìpẹ́ yìí. Ayọ̀délé jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ pẹ́kípẹ́kí fún Anthony Joshua. Ní wákàtí díẹ̀ ṣáájú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó mú ẹ̀mí òun àti Gami akọ́nimọ̀ ẹ̀ṣẹ̀ kan Joshua lọ ni Anthony Joshua fi fídíò ibi tí àwọn méjèèjì ti ń ṣe eré ìdárayá table tennis pẹ̀lú Ayọ̀délé tó tún jẹ́ olùkọ́ rẹ̀ sórí ayélujára pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìdárò táwọn tó súnmọ́ wọn sọ. Èèyàn tó jẹ́ kòríkòsùn Anthony Joshua ní Ayọ̀délé tí ọ̀pọ̀ tún mọ̀ sí Lat tí ikú rẹ̀ yóò sì fa ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ ọkàn tí kò ṣeé wòsàn ní kíákíá fún Anthony Joshua látàrí ìbáṣepọ̀ wọn. Lórí ìlànà owó orí tuntun kò sí à ń padà sẹ́yìn mọ́ o. Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ tó. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA, ẹgbẹ́ òṣìṣẹ́ NLC, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà NANS àtàwọn míì ni wọ́n ti pè fún ìdádúró ṣíṣe àmúṣe owó orí náà lẹ́yìn tí aṣòfin kan Abdulsamad Dasuki fẹ̀sùn kàn pé ìyàtọ̀ wà láàrin ohun tí ìjọba gbé síta àti èyí tí àwọn aṣòfin buwọ́lù. Ní oṣù kẹta ọdún 2025 ní ìjọba gbé àbá tuntun jáde lórí owó orí èyí tí wọ́n pè ní National Revenue Service Joint Revenue Board of Nigeria, Nigeria Tax Administration Act àti Nigeria Tax Act èyí tí wọ́n buwọ́lù nínú oṣù kẹfà ọdún 2025. Lẹ́yìn àwọn ẹ̀sùn yìí ni olórí ilé aṣojúṣòfin Abbas Tajudeen gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méje dìde láti ṣe ìwádìí àwọn ẹ̀sùn náà kí wọ́n sì jábọ̀ padà fún ilé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìgbìmọ̀ náà sì ṣèlérí láti fi ìjábọ̀ wọn léde láìpẹ́. Àmọ́ ààrẹ Tinubu ti ní gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kàn lórí àbá náà kò tó láti ṣèdádúró ṣíṣe àmúṣe owó orí náà. Ààrẹ ní àmúṣe owó orí náà táwọn kan ti bẹ̀rẹ̀ láti inú oṣù kẹfà ọdún 2025 ní àwọn ìpele yòókù yóò jẹ́ ṣíṣe àmúṣe rẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025. Ààrẹ ní ìgbésẹ̀ náà jẹ́ ojúnà fún orílẹ̀-èdè Nàìjíríà láti ṣàgbékalẹ̀ ìlànà tó dúró re àti níní ìpìlẹ̀ tó yanrantí lórí ètò ìnáwó rẹ̀. Ó ṣàlàyé pé àtúntò owó orí tuntun yìí kò ní mú àlékún bá owó orí táwọn èèyàn ti ń san tẹ́lẹ̀ bí kò ṣe láti mú ìrẹ́pọ̀ bá àwọn èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Ó wá rọ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ìpele ṣíṣe àmúṣe òfin náà èyí tó ti dé báyìí. Ó fi kún pé ìṣèjọba ọ̀hún mà sí gbogbo awuyewuye tó ti ń wáyé lórí owó orí tuntun náà èyí tó ní ṣe pẹ̀lú àwọn àyípadà tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ti ṣe sí. Tinubu sọ àrídájú rẹ̀ pé ìṣèjọba ọ̀hún ní ìfarajìn sí títẹ̀lé ìlànà òfin àti ṣíṣe òótọ́ lórí òfin owó orí náà. Bákan náà ló ní iléeṣẹ́ ààrẹ ti ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú ilé aṣòfin láti lè rí dájú pé wọ́n ṣe àtúnṣe gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó wà lórí ọ̀rọ̀ owó orí náà ní kíákíá. Ó tẹ̀síwájú pé ìṣèjọba ọ̀hún yóò túnbọ̀
máa ṣe àrídájú rẹ̀ pé wọ́n fi aráàlú sọ́kàn lórí gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé lójúnà láti rí i pé wọ́n ṣètò owó orí èyí tí yóò mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá tẹrú tọmọ. Awakọ̀ Anthony Joshua ti jáde kúrò lọ́gbà ilé ìwòsàn. Ó ṣeéṣe kó káwọ́ pọ̀nyìn rojọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú náà. Awakọ̀ ọkọ̀ tó ń gbé gbajúmọ̀ akànṣẹ́kù bí òjò World Heavyweight tẹ́lẹ̀ rí Anthony Joshua lákòókò tí ìjàmbá náà wáyé lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn ti jáde kúrò lọ́gbà ilé ìwòsàn. Ó sì ṣeéṣe kó fojú winá òfin fẹ̀sùn ìwàkuwà àìbìkítà rẹ̀. The Guardian ló gbé ìròyìn yìí jáde lẹ́yìn tó ṣàbẹ̀wò sí ọgbà ilé ìwòsàn Duchess International Hospital lẹ́kọ̀ọ́ níbi tí Joshua ti kọ́kọ́ ń gba ìtọ́jú fún ìfarapa tó ní látàrí ìjàmbá náà. Ìròyìn náà tún jẹ́ kó di mímọ̀ pé àwọn àjọ elétò ààbò ti gba ọ̀rọ̀ lẹ́nu awakọ̀ náà lẹ́yìn àbẹ̀wò tí wọ́n ṣe sí àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC ní Ṣàgámù níbi tí wọ́n gbé ọkọ̀ ńlá náà tí ọkọ̀ Anthony Joshua kọlù sí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà CSP Benjamin Hundeyin sọ fún àwọn akọ̀ròyìn The Guardian pé awakọ̀ Anthony Joshua ti jáde kúrò lọ́gbà ilé ìwòsàn, àwọn sì ti ń gba ọ̀rọ̀ ẹnu rẹ̀ kalẹ̀. Òṣìṣẹ́ àjọ FRSC tún jẹ́ kó di mímọ̀ pé awakọ̀ ọkọ̀ ńlá tí ọkọ̀ Anthony Joshua kọlù náà ṣe bẹ́ẹ̀ sálọ ní kété tí ìjàmbá náà ṣẹlẹ̀ tí wọ́n sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní wọ́n ń wá. Àjọ tó ń rí sí títẹ̀lé òfin ojú pópó Trace ti ní táyà ọkọ̀ tó fọ́ àti eré àsápajúdé ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Àjọ Trace sọ wípé ìwádìí àkọ́kọ́ fi hàn pé táyà ọkọ̀ iwájú SUV Joshua tí èrò máa ń jókòó sí ló ṣe bẹ́ẹ̀ fọ́ lórí eré. Èyí ló mú awakọ̀ náà sọ ìjánu bírèkì nù tó sì lọ lárí mọ́ ọkọ̀ ńlá tirẹ́là tó dúró lágbègbè náà tí wọ́n páàkì kalẹ̀ sí ẹ̀gbẹ́ ojú ọ̀nà. Gẹ́gẹ́ bí ìròyìn AFP ṣe wí, agbẹnusọ àjọ Trace Babatunde Akínbíyì sọ fún àwọn akọ̀ròyìn pé nínú ìwádìí àkọ́kọ́ tí wọ́n ṣe, wọ́n ní eré àsápajúdé tí ọkọ̀ SUV Anthony Joshua fi rìnrìn àjò pọ̀ kọjá sísọ. Látàrí èyí ni táyà ọkọ̀ iwájú tí èrò máa ń jókòó sí fífọ́ lórí eré. Èyí ló sì fà á tí awakọ̀ náà fi sọ ìjánu bírèkì rẹ̀ nù ṣáájú kó tó kọlu ọkọ̀ ńlá tirẹ́là tó dúró sẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà tí wọ́n páàkì kalẹ̀. Joshua ẹni ọdún 26 ló jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn Duchess International Hospital lẹ́kọ̀ọ́ tí wọ́n sì ròyìn pé ipò tó dára ló wà. Ẹ̀wẹ̀, àwọn akin ẹgbẹ́ rẹ̀ méjì Shina Gami àti Lateef Ayọ̀délé ló kú lójú ẹsẹ̀ níbi tí ìjàmbá náà ti wáyé. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday lágboolé mọ̀lẹ́bí Anthony Joshua, ẹ̀gbọ́n Joshua lọ́kùnrin nínú mọ̀lẹ́bí wọn, Adédàmọ́lá Joshua, sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà jẹ́ ìpayà ohun tó bá mọ̀lẹ́bí lójijì. Ó ní wọn ò tún wá tètè fi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tó àwọn létí. Ó mà ṣe o, èèyàn 3 jẹ́ ṣíṣekúpa, èèyàn 8 farapa bí àwọn agbébọn ṣe ṣèkọlù sílùú Nasarawa. Ó mà wá dójú ẹ̀ báyìí, èèyàn 3 jẹ́ ṣíṣekúpa nígbà tí èèyàn 8 míì farapa lẹ́yìn ìkọlù àwọn agbébọn nílùú Akunza Asige níjọba ìbílẹ̀ Láfíà nípínlẹ̀ Nasarawa. Iléeṣẹ́ ọlọ́pàá náà ti fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa sọ èyí nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday nílùú Láfíà nípasẹ̀ agbẹnusọ rẹ̀ SP Rahman Nazir. Àtẹ̀jáde náà sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè ìpọ́njú lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday 30 oṣù kejìlá ọdún 2025. Wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó lórí ìkọlù àwọn agbébọn sí ìlú náà. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe wí, kọmíṣánná ọlọ́pàá Sẹ̀tìmà Jauro Muhammed pàṣẹ dídarí àwọn ikọ̀ lọ sí agbègbè náà lẹ́yìn tí wọ́n fi ìròyìn ọ̀hún tó wọ́n létí. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àkọsílẹ̀ ikú wáyé nínú ìkọlù náà lásìkò tí àwọn agbófinró ọlọ́pàá gúnlẹ̀ sí agbègbè náà. Lásìkò iṣẹ́ ààbò ìdóòlẹ̀mí, ó kù àwọn 2 jẹ́ sísàwárí nígbà tí èèyàn 9 tó farapa sì jẹ́ dídóòlà, jíjẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí. Iléeṣẹ́ ọlọ́pàá fi kún pé ó ṣeni láàánú pé àkọsílẹ̀ ikú náà padà jẹ́ 3 lẹ́yìn tí ọ̀kan lára àwọn olùfarakásá tó farapa náà padà gbẹ́mìí mì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí, kọmíṣánná ọlọ́pàá ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí olùfarakásá. Wọ́n ké sí àwọn àgbà òṣìṣẹ́ agbófinró láti gúnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀
lórí ìkọlù náà. Ó sọ wípé igbákejì kọmíṣánná ọlọ́pàá tó wà lẹ́ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID àti igbákejì kọmíṣánná ọlọ́pàá lẹ́ka iṣẹ́ ààbò ìrédè ni wọ́n gbé iṣẹ́ ìwádìí ìfìmúfínlẹ̀ náà fún láti fojú àwọn aṣeláàbí tó ṣọṣẹ́ láàbí náà hàn dé àti láti rí dájú pé ìfigbóró òfin gbé àwọn afurasí náà àti fífojú àwọn agbébọn náà wíná òfin ní kànmọ́nkóbó jẹ́ ṣíṣe. Iléeṣẹ́ ọlọ́pàá mú dá àwọn olùgbé ìlú Akunza Asige àti agbègbè rẹ̀ lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà fojú wíná òfin nígbà tí wọ́n rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì tẹ̀síwájú nípa sísàtìlẹ́yìn fáwọn ọlọ́pàá pẹ̀lú ìròyìn àkókò tó yẹ tó lè ṣèrànwọ́ fún iṣẹ́ ọlọ́pàá. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Ìlédùà. Ìdí èrè o tí Abubakar Malami agbẹjọ́rò àgbà nílẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ fi ń ganú sọdún tuntun lọ́gbà ẹ̀wọ̀n Kùjé. Ọgbà ẹ̀wọ̀n Kùjé l'Àbújá ni agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ Nàìjíríà tẹ́lẹ̀ Abubakar Malami ti ń ṣe ọdún tuntun 2026 lẹ́yìn tí ilé ẹjọ́ pàṣẹ pé kó wà láhàámọ́ lórí ẹ̀sùn ìwà àjẹbánu tí wọ́n fi kàn án. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àjọ EFCC gbé Malami àti ọmọkùnrin rẹ̀ Abubakar Malami Jr. àti arákùnrin kan Basil Asabe lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 16 tó dá lórí jíjí owó ìlú kó lọ sókè òkun àti àṣìlò ọ́fíìsì. Àjọ EFCC fẹ̀sùn kan Malami pé ó lo ọ́fíìsì rẹ̀ nígbà tó wà nípò agbẹjọ́rò àgbà láti jí owó ìlú kó, èyí tí wọ́n ló fi ra oríṣiríṣi dúkìá bíi ilẹ̀, ilé àti ilé ìtura káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ Àbújá, ìpínlẹ̀ Kebbi àti Kano. Àmọ́ àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta sọ fún ilé ẹjọ́ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí àjọ EFCC fi kan àwọn. Lẹ́yìn náà ni adájọ́ Emeka Nwite pàṣẹ wípé kí wọ́n kó wọn lọ sí àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n Kùjé títí di àsìkò tí ilé ẹjọ́ yóò fi ṣe àgbéyẹ̀wò béèlì tí wọ́n ń béèrè fún. Lásìkò ìjọba Muhammadu Buhari ni Malami jẹ́ agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ ní Nàìjíríà. Adájọ́ Nwite pàṣẹ wípé ọjọ́ kejì oṣù kìíní ọdún 2026 ni ilé ẹjọ́ yóò gbọ́ àwíjàre Malami àtàwọn méjì tó kù fún béèlì. Adájọ́ ní olùjẹ́jọ́ kìíní àti èkejì yóò wà ní àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n Kùjé nígbà tí olùjẹ́jọ́ kẹta yóò wà láhàámọ́ lọ́gbà ẹ̀wọ̀n Suleja. Ẹ̀sùn àkọ́kọ́ tí àjọ EFCC fi kan Malami àti ọmọkùnrin rẹ̀ ni pé wọ́n ra iléeṣẹ́ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Metropolitan Autotech Limited láàrin oṣù keje ọdún 2022 sí oṣù kẹfà ọdún 2025. Àjọ EFCC ní àwọn méjèèjì lo iléeṣẹ́ yìí láti kó owó bíi bílíọ̀nù kan náírà pamọ́ lọ́nà àìtọ́. Ẹ̀sùn yìí tako abala 21C jíjí owó kó lọ sí òkè òkun ti ọdún 2022, èyí sì ní ìjìyà lábẹ́ abala 18.3 òfin náà. Ẹ̀sùn kejì ni pé Malami àti ọmọkùnrin rẹ̀ ra iléeṣẹ́ Metropolitan Autotech Limited láti kó owó míì tó tó 600 million naira pamọ́. Ẹ̀sùn kẹta ni pé àjọ EFCC ní Malami lo iléeṣẹ́ Rahamaniya Properties Limited láti kó 500 million naira pamọ́, èyí tí ó fi ra ilé ńlá duplex kan lópòpónà Amazing Street nílùú Àbújá lọ́dún 2022. Àjọ EFCC tún fẹ̀sùn kàn àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta wípé wọ́n tún jí owó kan tó lé ní bílíọ̀nù kan náírà pamọ́ lóṣù kẹsàn-án ọdún 2024 ní ilé ìfowópamọ́ Union Bank tó wà ní ilé ìtura Metac Hotels Limited Jabi Abuja. Ẹ̀sùn míì tún ni pé Malami ọmọkùnrin rẹ̀ àti Basil Asabe tó ń jọ kó 700 million naira pamọ́ sínú ilé kan lópòpónà 3 Onitsha Crescent Garki Abuja. Àjọ EFCC ní wọ́n tún kó owó míì tó tó 850 million naira pamọ́ sínú ilé míì tó wà ní plot 683 Jabi District Abuja. Lóṣù kejì ọdún 2018 wọ́n fẹ̀sùn kan Malami pé ó ra dúkìá kan lópòpónà kẹta Rhine Street Maitama Abuja pẹ̀lú 430 million naira. Ní oṣù kejì yìí kan náà ni wọ́n tún sọ pé Malami ra dúkìá míì lópòpónà 3130 Cadastral Zone A04 Asokoro Abuja pẹ̀lú ó lé ní 200 mílíọ̀nù náírà 210 million naira. Àwọn dúkìá míì tí EFCC fẹ̀sùn kan Malami ọmọkùnrin rẹ̀ àti Asabe pé wọ́n rà pẹ̀lú owó tí wọ́n ní Malami jí ní dúkìá tó wà ní òpópónà 1241B Asokoro District pẹ̀lú ó lé ní 300 mílíọ̀nù náírà 325 million naira lọ́dún 2021. Àjọ EFCC ní Malami tún ra dúkìá míì sí òpópónà 1241B Asokoro District pẹ̀lú ó lé ní 300 mílíọ̀nù náírà
125 million naira lọ́dún 2021. Àjọ EFCC ní Malami tún ra dúkìá míì sí òpópónà 27 Efab Estate Gwarimpa Abuja pẹ̀lú 100 mílíọ̀nù náírà 120 million naira láàrin ọdún 2015 sí 2016. Dúkìá olówó iyebíye ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù jóná, ẹ̀mí sùn níbi ìjàmbá iná méjì tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan lÉkòó mà ṣe o. Ọ̀pọ̀ dúkìá tó gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù pọ̀n àti ẹ̀mí àwọn èèyàn ló ṣòfò níbi ìjàmbá iná méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan lásìkò ọdún tó ń lọ lọ́wọ́ nílùú Èkó lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tí í ṣe 30 oṣù kejìlá ọdún 2025 yìí ní ìròyìn gbé jáde pé apá kan ọjà Arena ní Òṣòdì ń jóná. Iná ọ̀hún ni a gbọ́ pé kò dín ní ṣọ́ọ̀bù 10 tí ó jóná ráúráú. Àjọ LSFRS tó ń rí sí ìdóòlà ẹ̀mí nínú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà sọ nínú àtẹ̀jáde kan tó fi síta pé ní nǹkan bíi aago 6:06 ni àwọn gba ìpè wípé ọjà Arena ní Bọ́ládé l'Óṣòdì ń jóná. Báyìí ni àwọn sì ti tètè rán àwọn òṣìṣẹ́ panápaná lọ síbẹ̀ tí wọ́n sì débi tí iná ti ń jó ọ̀hún láàrin ìṣẹ́jú 5. Ìjàmbá iná ọ̀hún ṣàkóbá fún apá kan ọjà náà níbi tí iná ti jó ṣọ́ọ̀bù kọ̀ǹténà 10 tí ọjà wà nínú rẹ̀. Ọjà aṣọ oníbẹ́ẹ̀lì ló wà nínú àwọn kọ̀ǹténà 10 náà, àmọ́ wọ́n rí i pé àwọn pa iná ọ̀hún kò ràn lọ sí ibòmíràn ju inú ọjà ọ̀hún lọ. Ọ̀gá àgbà àjọ LSFRS Margaret Adeseye sọ pé ìjọba yóò ṣe ìwádìí lórí nǹkan tó ṣe okùnfà ìjàmbá iná ọ̀hún àti pé gbogbo èèyàn ni yóò gbọ́ èsì ìwádìí náà tó bá parí. Oníṣòwò aṣọ láti China tí wọ́n ń pè ní Obun wà lára àwọn tó bá ìṣẹ̀lẹ̀ iná tó jó nílé ìtajà GNI tó wà lọ́jà Balógun nílùú Èkó náà lọ. Iná ọ̀hún ni a gbọ́ pé ó bẹ̀rẹ̀ ní àjà 4 ilé ìtajà náà tí ó sì ràn dé àjà 6 ilé ìtajà 25 ọ̀hún. Nígbà tó yá ni iná ọ̀hún ràn dé gbogbo àjà ilé ọ̀hún tó fi máwọn ilé ìtajà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. A gbọ́ pé apá kan ilé náà ya lulẹ̀ lásìkò tí iná ọ̀hún jó lọ́wọ́, ó sì ya lu àwọn oníṣòwò kan tó wà nínú ọjà lásìkò náà. Agbẹnusọ àjọ LASEMA tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì Nosa Okunbo fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Okunbo ṣàlàyé pé àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yọ òkú obìnrin kan tí ilé wó lù mọ́lẹ̀, wọ́n sì ti gbé òkú náà fún ọkọ rẹ̀. Agbẹnusọ àjọ LASEMA fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àjọ náà tún yọ òkú àgbàlagbà kan tí ẹsẹ̀ rẹ̀ ti gé àti òkú ẹlòmíràn tí gbogbo ẹ̀yà ara rẹ̀ sì pé síbẹ̀ níbi ilé tó wó náà. Ọkùnrin 7 tí wọ́n fara pa yánnayànna làjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yọ jáde tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Ẹ̀wẹ̀, gómìnà Babájídé Sanwó-Olú ìpínlẹ̀ Èkó sọ pé ìjọba yóò wó ilé alájà 25 GNI níbi tí iná tó ti jó náà. Sanwó-Olú sọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sí ọjà Balógun níbi tí ìjàmbá iná ọ̀hún ti ṣẹlẹ̀. Gómìnà ní kọmíṣánná fún àkànṣe iṣẹ́ àti ìbáṣepọ̀ láàrin àwọn ilé-iṣẹ́ ìjọba Gbénga Oyèrìndé yóò sọ ọ̀nà tí ìjọba yóò gbà láti wo ilé náà. Sanwó-Olú ní ilé GNI yìí tó yẹ kí wọ́n máa lò fún ọ́fíìsì lásán ló di ibi tí wọ́n ń kó onírúurú ọjà, pàápàá jùlọ àwọn nǹkan tó lè tètè jóná sí. Lílo ilé náà dípò ọ́fíìsì ló fa bí iná ọ̀hún ti pọ̀ tó bẹ́ẹ̀ tó fi gorí ilé fẹ̀jú tòtò. Àdúrà wa ni pé iná ayé, iná ọ̀run, èyí yòówù iná tí ìbáà jẹ́ ọ̀kánkán kò ní jó wa lágbára àdẹ́dàá. Ìpayà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ bí àwọn agbébọn ṣe ṣèkọlù ságọ̀ ọlọ́pàá l'Ondo. Àwọn afurasí agbébọn lálẹ́ ọjọ́rú Wednesday ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpele Ọ̀wọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé lásìkò tí àwọn ọmọlẹ́yìn Kristẹni ń gbáradì láti lọ sílé ìjọsìn fún ètò àìsùn ọdún tuntun tí sọ ìlú náà sínú hílàhílo, ìpayà, ìbẹ̀rùbojo bí àwọn òṣìṣẹ́ agbófinró lágọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn olùgbé ìlú ṣe sá àsálà fún ẹ̀mí ara wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn afurasí ọ̀daràn náà ṣe bẹ́ẹ̀ dáná sun àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún. Ó sojú mi kòró kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó rawọ́ ẹ̀bẹ̀ pé kán forúkọ bo òun láṣìírí ṣàlàyé pé àwọn aṣèkọlù tó tó 20 níye gẹ́gẹ́ bí ìròyìn The Punch ṣe gbé jáde síta ló ṣe bẹ́ẹ̀ yabo ìlú náà ní dédé aago 10 alẹ́
lọ́jọ́rú Wednesday tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ èyí tó mú àwọn olùgbé ìlú sá kúrò nílé wọn sá àsálà fún ẹ̀mí ara wọn fún ààbò. Ó sojú mi kòrónà sọ wípé ìró ìbọn tó ń dún lákọlákọ náà bani lẹ́rù tí ẹnikẹ́ni kò lè dúró wò. Nígbà tí wọ́n kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Jimoh Àbáyọ̀mí fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀ ṣùgbọ́n tó ní ìwádìí yóò wáyé láti mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀wẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn àjọ elétò ààbò ti jẹ́ kíkó lọ sí ìlú náà láti dá àlàáfíà padà bọ̀ sípò ní agbègbè náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Elédùà. A kú ayọ̀ ọdún tuntun o.